OPC was on rampage in some parts of the country, especially Southwest, and have inconvenienced a lot of people from this part of the country. And to the extent that they mobilized over 500 vehicles to come and invade Ilorin with the sole aim of uprooting what they called Fulani structures in Ilorin. And we báwo lẹ ṣe fẹ́ bá wa sí kábíyèsí báwo lẹ ṣe tì wá lẹ́yìn lẹ sọ fáwọn tó yẹ kẹ́ bá wa sọ fún security ilẹ̀ Yorùbá yìí kí wọ́n pèlè wa lọ́wọ́ ìyẹn báyìí ìkejì kan yọ wọ́n tẹ̀lé kúrò lórí mi ò pààyàn mi ò jáde kan sí àkáǹtì kí wọ́n fì mí kí ni mo ṣe ọmọ Yorùbá ni mí náà ọmọ Yorùbá ni mí mi ò ṣe kankan náà. tí ìbá ẹgbẹ́ kí mílà pé kí wá ní sí. adúpẹ́ fún Olódùmarè mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà orúkọ tèmi yí padà ọmọbìnrin wo ayẹlẹ́kọ̀tọ̀ ní mi jẹ́ mo fẹ́ fi àsìkò yìí fẹ́ fi pé ọmọ Yorùbá sí àkíyèsí pàtàkì kan eléyìí tó yẹ kí a mójútó a rí pé Gbogbo Galadima ó sọ ìdí tí àwọn ṣe gbé Buhari wá ó dẹ̀ sọ bí àwọn ṣe achieve aim àwọn láti mú lè jẹ́ kí Ìlọrin kó kúrò ní ọwọ́ Yorùbá. In 2000, the OPC was on rampage in some parts of the country, especially Southwest, and have inconvenienced a lot of people from this part of the country. And to the extent that they mobilized over 500 vehicles to come and invade Ilorin with the sole aim of uprooting what they called Fulani structures in Ilorin. And we felt that was too much. And Obasanjo was doing nothing. President Obasanjo was doing nothing. President Bola Tinubu, then governor of Lagos, was doing nothing. And some of us felt that those group of people were being encouraged by their leaders in position of authority. So how do we stop that? And I called a meeting in Kaduna at Alhaji Bashir Al-Hatu's house in a place called Unguan Kaji, directly opposite the house of General Ibrahim Badamasi Babangida. And some of those we invited included Alhaji Wadanas, Professor Yadudu, Bashir Al-Hatu himself, Alhaji Yahya Sulehama, and a host of others, about 34 of us. And we sat down to reason, how do we save our people from this OPC menace? So we said, I suggested that we have to, because you remove government through only two ways, the ballot of through the barrel of the gun and through the ballot box. And they said it was impossible to challenge General Obasanjo. That was how Buhari came to our mind. And when he was approached, he had a very unkind words for politicians. But since he didn't say he was not doing, we still pursued him. To cut long story short, we achieved our first purpose of putting a brake to what OPC was doing, because immediately Buhari joined partisan politics, and we had a very big outing. Ìbéèrè mi sí gbogbo ọmọ Yorùbá láàárọ̀ yìí ní ti ṣe òní 24 July 2025
ó ní wípé ṣé Yorùbá fẹ́ kú nínú ọ̀tẹ̀ tí à ń dì mọ́ra wa, ká sì wo ọ̀nà tá a lè gbà láti tẹ̀síwájú láti rí wípé a dé ilẹ̀ lérè. Ṣé Yorùbá ṣá fẹ́ kúrò nínú kí a máa gbéra wa lẹ́sẹ̀, tàbí ká máa tàbùkù ara wa, tàbí kí a máa mú ẹni tó ń ṣiṣẹ́ ká máa rẹ̀ kí ẹ dárùn ẹni tó ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, àbí ká jọ fọwọ́sowọ́pọ̀ láti rí wípé ìran Yorùbá kúrò nínú wàhálà àti ìdààmú àti inú oko ẹrú tá a wà. Àwọn tí wọ́n dúró tì wá Yorùbá wa mú ní kékeré, ojoojúmọ́ ni àwọn ń gbìyànjú, làwọn ń plan bí wọn yóò ṣe gbalẹ̀. Jẹ́ kí n lọ mú lọ́dọ̀ àwọn Yíbò. Àwọn Yíbò náà bá wa ní mú ní kékeré, níṣẹ́ làwọn ń gbìyànjú àti fi ẹsẹ̀ ń dìgbò sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n dẹ̀ fi sí ìmọ̀rìn. Kódà eléyìí tí wọ́n abolish gan ní Ìbàdàn, wọ́n tún ti padà jẹ another ẹsẹ̀ ń dìgbò míì. Wọ́n plant àwọn ọmọ wọn sí inú agboolé wọn, bẹ̀rẹ̀ sí ní jẹ Ezèdìgbò, Ezèdìgbò, Ezèdìgbò Ògùn, Ezèdìgbò Ọ̀yọ́, Ezèdìgbò Iléṣà, Ezèdìgbò Ifẹ̀. Wọ́n dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá lọ wo list àwọn tó jẹ́ member of House Assembly tó jáde lẹ́kọ̀ọ́, bóyá about 3 or 4 days sísìn, ẹ rí àwọn ọmọ Yíbò tó wà ń bẹ̀. Okechukwu, Ọláwálé, Zidingbo, Akeem. Can you imagine ó ní wọ́n ṣe miss orúkọ Yorùbá mọ́ ní orúkọ wọn? Ó dọ́mọ Yorùbá mélòó tẹ́rí tó kọrí sí ilẹ̀ Yíbò tó lọ ń jẹ́ Adéwálé Adéníyì Òkèòjù, Adéwálé Adéníyì Ògúọmá. So wọ́n miss láti rí pé àwọn wọnú wa bí àwọn Haúsá náà àtàwọn Yíbò ṣe, bí àwọn Haúsá àti Fúlàní ṣe ń sìn. Tó bá pẹ́ tó máa yá, a máa rí Yorùbá Yíbò, a máa rí Yorùbá Haúsá, a máa rí Yorùbá Fúlàní. Nígbà tá a bá fi ìmọ̀ ṣọ̀kan, tá a jẹ́ kí típíkù ọmọ Yorùbá from left and the right side, tá a fún opportunity láti ṣe. Ẹni tó tún ṣe náà rẹ̀ àtúnwò pé kí ló ń ṣe. Ilé Yorùbá ní kú iṣẹ́ ló máa mú kó rí iṣẹ́ yá. No matter how bí wọ́n bá ṣe a kàn lè correct wọn ní pé ń tẹ́ ṣe yóò dá. We don't need to condemn whatever they are doing. We don't. Ọ̀rọ̀ yìí kàn gbé mi nínú pé báwo la ṣe fẹ́ ṣe gan-an tí ìran Yorùbá fi lè lọ. Now, Sunday Igboho lọ sí ọ̀dọ̀ Olúgbọ́n, then Gani Adams náà lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni. I have the 2 video tó náà sọ́dọ̀ Gbọ́mọrin, tó náà lọ sọ́dọ̀ Ọọ̀ni. Níwọ̀n ìgbà táwọn méjèèjì yìí ò bá jọ ṣiṣẹ́ pọ̀, ṣé wọ́n fẹ́ iṣẹ́ takora wọn ni? Yorùbá sì ní àgé tilẹ̀jọ́ dé kádọ̀rẹ́, àmọ́ pé nǹkan ṣẹlẹ̀ láàrin wọn nígbà tí wọ́n sì ti bá wọn yanjú ẹ̀wọ̀n jẹ́ kí wọ́n lọ ilé ẹjọ́ kí wọ́n bọ̀. Tó máa gbọ́dọ̀ gbìyànjú láti pé ìrẹ́pọ̀ wà láàrin wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìyẹn gangan láfi lè ṣe tá a fẹ́ ṣe, láfi lè rí ṣe. Tá a bá ti gbà pé gbogbo pátá ẹ̀kan kan náà lájọ ń jà fún, cause kan náà lájọ ń jà fún, ibi kan náà gbogbo wá sí mi lọ. Ìjà jọ fọwọ́sowọ́pọ̀, torí pé Yorùbá ní àgbájọwọ́ báyìí, òun náà la fi sọ̀yà. Tá a bá wá lè ṣe ń sìn, tá a rí ṣe ń sìn, kí ni tá a fẹ́ sọ fún àwọn tí ẹ̀mí wọn ti bọ́ lórí ìjàngbara yìí? Another strategy means tá a tún lè lò, òun lóye Sunday Igboho tó ti ń lò ń sìn. Ẹ jẹ́ ká support àwọn kan tó ní ó tún ti gbọ́rọ̀ Yorùbá nation sílẹ̀. Ohun tó dúró ni pé ẹ jẹ́ kí ààbò àti ààbò security ilẹ̀ Yorùbá ẹ kó lé mi lọ́wọ́. Tán bá ti kó lé lọ́wọ́ tí gọ́ọ̀mẹ̀ntì fún ní right láti ṣe, a ti ń gbalẹ̀ wa díẹ̀díẹ̀ nìyẹn. We chase these people away from our land. Àwọn tó wà nínú igbó ni, àwọn tó wà ń ta ni, we chase them away. A lè fún wa láàyè láti lè establish tá a mọ̀ sí ìjọba tiwa gan níbi táwọn ọmọ yẹn bá gbilẹ̀ sí. Ṣùgbọ́n torí pé lọ bẹ́ẹ̀ nìkan sí pé bàbá ẹ jẹ́ kí wọ́n fún wa láàyè láti lè ṣèjọba, ẹ jẹ́ kí wọ́n kó ààbò ilẹ̀ Yorùbá lé wọ́n lọ́wọ́. Ẹ̀yin kan tó ti ń sọ̀rọ̀ sí wípé ó ti gbé Yorùbá nation sílẹ̀, ó fẹ́ darapọ̀ mọ́ lóṣèlú. Kò sí ní tá a ṣe tó ti ọmọ aráyé lọ́rùn o. Àmọ́ eléyìí tí Sunday Igboho ń ṣe yìí, ẹ kín lọ́wọ́, ẹ kín lẹ́yìn.
àwọn kan ti lè máa ṣe ti pẹ́ àmọ́ òun ló start ẹ̀ ó rẹ̀ jẹ́ ká mọ̀ pé dandan ni fún wa láti lọ kí wá lórí tá a wà nígbà ká lọ ẹjọ́ rọ̀ wá ìpẹ́ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan níbi tọ́rọ̀ Yorùbá dé dúró sí láti jọ jókòó láti fi mọ̀ ṣọ̀kan ní lórí gbogbo ilẹ̀ Yorùbá làwọn Fúlàní ti wọ̀ wọ́n dẹ̀ ń retí ọjọ́ tí wọ́n yóò strike ní ewúkewu ní kàn wá gbogbo pátá ni mo fò wá ro yóò mọ̀ fún ẹbí ará ọmọ iye kan ìbátan yóò mọ̀ fò wá ro àwa náà sì gbọ́dọ̀ gbìyànjú láti dúró sísìn láti rí wípé a fi ìmọ̀ ṣọ̀kan Olódùmarè yóò ràn wá lọ́wọ́ Olódùmarè yóò gbàdúrà wa jẹ́ ká lọ gbọ́n tí Sunday Igboho sọ ń tó sọ pọ̀ jù pé ẹ kó ìjọba ìṣàkóso ààbò ilẹ̀ Yorùbá ẹ kó lé mi lọ́wọ́ the same thing náà Gánà Dàmínà tó náà sọ wà tó dá àfihàn ní ọ̀fífẹ́ ó náà sọ tiẹ̀ àwọn méjèèjì yìí ni kí àwọn àgbààgbà ọjọ́ wá bí ìrẹ́pọ̀ ṣe wà láàrin wọn tí kan bá dúró síbí ìkejì dúró síbí yìí káwọn á ju àwọn wèrè sáàrin tí kan bá ti ń yáná fún wọn látọ̀tún káwọn kan máa yáná fún wọn látòsì ìyẹn ló lè ràn wá lọ́wọ́ láti lè ṣe àṣeyọrí tá a bá ti rí ìyẹn ṣe á ti rí Yorùbá nation gbà á ti rí Yorùbá nation gbà a sì gbọ́dọ̀ fi inú kan bára wa lò a gbọ́dọ̀ fi inú méjì bára wa lò Yorùbá ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n bá rẹ́rìn jáde a jẹ́ wípé wọn ò bára wọn sọ tí ń jẹ́ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ nìyẹn àmọ́ tí wọ́n bá wọlé tí wọ́n bá lójú jáde a jẹ́ pé wọ́n bára wọn sọ òótọ́ ọ̀rọ̀ níbi tí wọ́n ti gbọ́ níbi títí wúlò fẹ́ dá léyìí tí mo ń bá wa sọ láàárọ̀ yìí ní ìbáwò wa ká gbọ́ torí kó bá lè wúlò fún gbogbo wa pátápátá ni ewu ń bẹ lókè lóńgẹ o àwọn ewu ń bẹ lóko lóńgẹ ẹni tó sì wẹjú olẹ̀rú ń bà á ohun tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá yọ̀ọ̀dà àti Ìgbò àtàwùsá wọ́n ti plan fún ìran Yorùbá débi wípé kódà tí ogun bá dé ṣe ní gbogbo wọn mọ̀ gbé wa àwọn Ìgbò ń gbìyànjú gidigidi gan láti gba ilẹ̀ Yorùbá tí wọ́n tún fẹ́ worst ju tàwọn Fúlàní lọ ṣe báwọn Fúlàní ń ṣe gbogbo alájọ́ rí wọ́n ń ṣe àṣeyàn àwọn Ìgbò yóò ṣe àṣeyàn wọ́n underground ni wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ they are working underground seriously and they are achieve their aims àdèmọ̀ kankan we have a lot to tackle if we wanted to win this government we have a lot to tackle and that about the fail láti tackle it within ourselves a máa ní problem tó bá dìta we must tackle the problem within ourselves know where we are going to know our direction if this Yoruba nation is having a problem let us just drop it let us focus on the security people are dying every day àfẹni tí ò bá rí lókù let's focus on that security tí government bá ti allow ẹ tí wọ́n ti release ká kọ́kọ́ béèrè kí wọ́n release ẹ kí wọ́n release account ẹ kí wọ́n lift embargo lórí ẹ then kó wá fi security ilẹ̀ Yorùbá ìṣà security ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá náà ló fẹ́ dúró sí ilẹ̀ Yorùbá náà ló ti fẹ́ ṣiṣẹ́ eléyìí á lè ràn wá lọ́wọ́ láti rí iṣẹ́ yẹn ṣe dáadáa ìyẹn gẹ́gẹ́ ló máa jẹ́ ká lè rí Yorùbá nation gbà ìyẹn gẹ́gẹ́ ló máa jẹ́ ká lè rí Yorùbá nation gbà ọ̀rọ̀ yẹn kàn gbé ó gbé mi nínú láti jẹta torí Sunday Igboho ti lọ tàdéwó dẹ́pọ̀ wípé àkí ló lọ ṣe kò yẹ kó lọ bẹ̀bẹ̀ bí àwọn ní ò ṣe nílò bọ́ba ọba náà lèèyàn máa ń sá tó ọba lèèyàn máa ń sábà àwọn ọba yìí ló bá pẹ̀tù sórí àwọn tó bá yẹ kán pẹ̀tù sí ẹ release ẹ kan tí ẹ mọ̀ ọmọ onílé ọlọ́nà látọdún mélòó tó dẹ̀ tí ò lè sunlé tó kọ́ tó dẹ̀ tí ò lè náwó tó wà nínú àkáǹtì ẹ̀ tó dẹ̀ tó pé is feeding from one hand to another and he has the money in his own personal account he cannot use it. ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè ẹjá gbìyànjú láti rí wípé a lo ìfẹ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ká lè bá tètè débi tá a lọ ni Olódùmarè yóò ṣàánú fún wa. tí ìbá ìpẹ́ kí mi là pé kí n wá nísìn kí n lè wá tá a bá ń tẹnra wa lókù ok náà nígbà tí mo wá ní ìsìn kí n rí yín kí n tó gbéra sọ ni
because ilé mi ni mo kọ́ káàkiri ń bàdàn káàkiri ní tó bẹ̀ kí n lọ bẹ̀ sùn mọ́júmọ́ wọ́n ká mọ́ta ìjọba pẹ́pẹ́ pa mímọ́ bẹ́ẹ̀ for what irú gbèsè ayé wa nìyẹn tí mo dẹ̀ lẹ́yìn baba níjòkó. ìyẹn bẹnu tí mo dẹ̀ mọ̀ pé tí n bá sunkún wá báyìí ìkẹtẹ lágbára ní náà because ẹ mọ̀ pé wèrè sún tó bá sún kàn kiri wèrè lè tẹ́ kí ni wọ́n tẹ̀lé tó ń gbé sórí mi ò lè gbá pálí nàìjíríà mi ò lè sìn kankan mo apply pálí nàìjíríà nílùú ìbò wọn náà ban mi pé wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún german wọn kọ́ lẹ́tà yẹn wà lọ́wọ́ mi tí Nigerian government embassy kọ sí German government pé àwọn ò lè fún mi ní passport wípé Buhari government wọ́n wanted mi in the free so tí ìbá ẹgbẹ́. Yorùbá ní àbọ̀rọ̀ báyìí lásán ọmọlúwàbí tó bá dẹnu àmà dòdìdì àbọ̀rọ̀ ilé tí mo wí láàárọ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ètò yìí tó bá wò ó ẹ jẹ́ kó tẹnu yín ẹ jẹ́ kó